Ọlọ́run rí ọwọ́ ó wò wá níbi gbogbo, ó wò wá bí ó ṣe ń ṣe ìka. Ìwọ tó ń pèrè ọmọ ẹnìkejì níbi tó lọ sọ́dọ̀ àwọn tó yẹ kó ràn lọ́wọ́ tó lọ ń bàjẹ́. Ọlọ́run rí ẹ̀ ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́lọ̀ lọ́wọ́, ó sá sábẹ́ ìka kó wá rògbò pamọ́. Gbogbo ìka tó ń ṣe Ọlọ́run rí ẹ̀. Ọlọ́run rí ọwọ́ ó wò wá níbi gbogbo, ó wò wá bí ó ti ń ṣe ìka. Apanimayọ̀dà ò bàbá rí ọ. Ó ní pé a ò ní ṣaláì farahàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi láti jíyìn ohun tá a ṣe inú ara ẹ̀ bá ṣe rere bá ti ṣe búburú. Ìwọ tó ń ṣe bí ìwọ ni Ọlọ́run rán mi sílé níbi kò jáwọ́. Ìwọ tó ń ṣèkà tó ń fi ọ̀rọ̀ kẹlẹ́ bàtẹni jẹ́, tó ń ṣoògùn, tó ń dalé onílérú, tó ń da ẹbí rú. Ìwọ tó fi ẹnu ń bàyàn jẹ́ káàkiri, abanijẹ́ ènìyàn tó ń bàyàn jẹ́ kiri. Ọjọ́ tó bá dẹ́kun láti banijẹ́ láò bá ọ jẹ́ o. Gbogbo ẹni tó ń banijẹ́ tó ń gbọ́ mi ṣe àtúnṣe lónìí. Ìwọ tó ń ṣèkà tó ń ṣiṣẹ́ ibi, ìwọ tó wà nínú ẹgbẹ́ oṣó, nínú ẹgbẹ́ àjẹ́, nínú ẹgbẹ́ èmìrì, nínú ẹgbẹ́ ẹlẹ́bọlógún, jáwọ́ lónìí. Fi ayé rẹ̀ fún Jésù, kọ̀ èṣù, ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀. Àṣegbé máa sí láyé o, ọ̀rẹ́ ìgbẹ̀yìn ní kóró. Ìgbẹ̀yìn mi àti òní kóró sọpá mi. Ènìyàn máa gbé ìyèrèké, ohun tó bá fúrúgbìn ló máa ká. Bẹ́ẹ̀lì ló sọ bẹ́ẹ̀. Kó pẹ́ títí kó fi ìka àgbàdo ohun ènìyàn bá ti gbìn, òun ló máa ká dandan. Wá jèrè iṣẹ́ rẹ̀ àwẹ̀ mi, máa jèrè iṣẹ́ mi o. Irú iṣẹ́ wo ló ń ṣe? Yẹ iṣẹ́ rẹ̀ wò. Nítorí pé iṣẹ́ tó bá ṣe la máa fi ṣe ìdájọ́ rẹ̀ ní ìkẹyìn. Jáwọ́ nínú iṣẹ́ ibi, fi ayé rẹ̀ fún Jésù lónìí. Kọ̀ ọ̀nà ìkà, kọ̀ èṣù, ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ ọwọ́ ẹ̀ sílẹ̀, kí o fi ayé rẹ̀ fún Jésù. Bí o ti gbọ́ràn yẹn, yóò dára fún mi àti ẹ lórúkọ Jésù. Àmín.